Ya, ẹ káàsán, láláì fàkókò ṣòfò. Ẹ kú dédé àsìkò yìí o. Mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́, lórí ọ̀rọ̀ tí mo mú wá lọ́sàn-án yìí, lórí ọ̀rọ̀ ọba Olúwo. Ẹ jọ̀ọ́, ṣé ọba dẹ̀ wà nílẹ̀ Yorùbá ṣá? Àwọn first class ọba ṣé wọ́n dẹ̀ wà nílẹ̀ Yorùbá? Èmi ò mọ ìdí tí wọ́n máa fi dákẹ́ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí nǹkan tí ọba yìí tó ń dánwò. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ tó ń jáde lẹ́nu ọba yìí, wọn ò rí nǹkan kan ṣe sí. Everybody dákẹ́ wọ́n wò níran. Àkóbá ńlá lè jẹ́ fúnlẹ̀ Yorùbá. Àwọn ìtàn ibú ni wọ́n kọ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wà ń sìn tó jẹ́ pé ẹnu tí ẹnìkan náà ń gbọ́, wọ́n dẹ̀ ń kọ nǹkan sílẹ̀. Àwọn ọmọ iléèwé ẹ dákẹ́ ń wò. Mi ò fẹ́ dárúkọ àwọn ọba kọ̀ọ̀kan, ṣùgbọ́n àwọn ọba tó jẹ́ pé first class ọba ilẹ̀ Yorùbá, wọ́n dára wọn mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ adẹ̀mọ̀ wọn náà. Ṣó wá yẹ kán dákẹ́ kán máa wò pẹ̀lú gbogbo nǹkan tó ń jáde lẹ́nu arákùnrin tó pera ní Olúwo? Kí ló dé? Alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má sùn. Àwọn ìtàn ibú, àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọba yìí, nígbà tó mọ̀ pé ò lè ṣiṣẹ́ ṣe kí ló dé orí àpèrè fún? Ẹ̀yàn kì í kẹsẹ̀ bodò kó máa kígbe òtútù. Àwọn ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ tó ń jáde lẹ́nu arákùnrin ó ti pọ̀ jù. Èmi ò rélé sọ́ba. Eléyìí ń ṣọba. Oríṣiríṣi irú wọn pọ̀. Ẹ wo ètò ṣàṣemọ́ṣe láìpẹ́ yìí. Ṣé bó ti bára ẹ̀ ń sìn ó ti di olú ayé àwọn ẹlẹ́wọ̀n. Ó ti fi orí adé ó ti fi ń ṣẹ̀wọ̀n ń sìn. Ọ̀rọ̀ Olúwo ibi tó máa padà kẹ́yìn sí náà nìyẹn. Ibi tọ́rọ̀ Olúwo ibi tó máa kẹ́yìn sí òun náà nìyẹn. Gbogbo ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n tó ń sọ lẹ́nu. Kẹ́ wá gbọ́n kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ lẹ́nu odidi ọba. Ẹ gbọ́n nǹkan tí ọba tó ń fọ̀ lẹ́nu. Ṣó jọra wọn ni? Olúwo fọ̀hùn sókè. Àpẹẹrẹ ńlá la fèmi ṣe nílẹ̀ Yorùbá. Mo sì wá láti tún ipò ọba ṣe. A wá láti bà àṣà jẹ́. Àṣà tèmi tí ẹ ti rí agbádá mọ̀wọ̀ tí ń já ṣàn. Láti mọ̀ ní babaláwo kìí ṣe bóun ó ṣe mọ̀. Bọ́ọ̀wọ́ jàlámí àbọ̀ bá jẹ́ babaláwo sí wọ́n mọ̀ ìpé babaláwo. Bóò ní babaláwo wà sí sọ pé òun lòun gbáṣà àgà. Ṣé ilẹ̀kẹ̀ wọn gan-an ṣé ilẹ̀kẹ̀ tí a ní? Kìí ṣe irú ilẹ̀kẹ̀ tá ń lò. Ilẹ̀kẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ báyìí ni a máa lò jù. Àwọn tí ń bàṣà jẹ́, àwọn tí ń sọ bá di igbákejì òòṣà. Mùsùlùmí ní àrólé Ọlọ́run lọ́ba. Kìrìsìtẹ́nì ní àrólé Olódùmarè lọ́ba. Àwọn kan abọ̀rìṣà wọ́n wá ní ọba ní igbákejì òòṣà. Èèyàn sì ní òòṣà. Ọba wá di igbákejì ta ní èèyàn. Ta ní wọ́n ń bapò ọba jẹ́? Sáwọn olóòṣà ni àbáwọn Mùsùlùmí àbáwọn Kìrìsìtẹ́nì? Nígbà tó bá ti ń bọ̀ ọ̀sà ní àwọn ọmọ Mùsùlùmí ni a fi máa sọ pé àwọn ò lè dọ̀bálẹ̀ o. Ẹbí ní nọ́ọ̀tì tẹ́ bá ráwọn ọba wọn, ẹ́ra wọn ọmọ ìlú wọn, wọ́n ti lọlẹ̀ pátápátá, wọ́n jókòó ńlẹ̀ẹ́lẹ̀ nítorí wọ́n rí kíní lára wọn. Mọ́lẹ̀ Yorùbá, ó ní wọ́n ó ṣe dọ̀bálẹ̀ fún ọba tí ó jẹ́ pé wọn ọmọ bọ́ yóò ṣe ẹgbẹ́ tó ló gbákejì òòṣà lóhun. Àáfàá sì ti kúrò ní èèyàn nìkan, òun tó ti di ẹ̀yà, ó ti kéwú. Pásítọ̀ ti ṣe kíni òun náà ti lé pẹ́ẹ́lí. Ẹ wá ní igbákejì òòṣà, odidi ọba ìlú. Ìwọ babaláwo àbóníṣègùn tó bá lọ gbé jẹ́, tó bá lọ gbé jẹ́, a sì ń tẹ́ ní ohun tá a bá sọ ọ̀rẹ́ f'Olódùmarè. Má jẹ́ a sọ ọ̀rẹ́ f'Ọlọ́run. Ọmọ ẹ̀ pé èmi ò ṣe é perí. Má jẹ́ a sọ ọ̀rẹ́ f'Ọlọ́run. Ń bá sọ f'Ọlọ́run ọparẹ́ nù. Ọlọ àtúbọ̀ kó tó lọ gan ọkọ̀ sẹ̀sí. Kó tó lọ gan ọkọ̀ jẹ ìyà. Àfi tí wọn bá mọ́lọ́run lọ́kàn lókun. Má a sọ nǹkankan o, akàndákẹ́ ni o, má jẹ́ a sọ. Torí ìfẹ́ mi sí ọmọ Yorùbá,
ìfẹ́ jẹ́ kọ́mọ Yorùbá kí nǹkan kan ṣe nítorí téèyàn bá léèyàn wá gbá ìran là kése pé kó tó sọ pé ó fẹ́ pa èmi dàbí àwọn òòṣà kan tí wọ́n ní òòṣà yọ pa ọ́ kíní yọ pa ọ́ eléyìí yọ pa ọ́ èmi pààyàn mo sì sọ fọ́lọ́run kó pààyàn ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ ẹsẹ̀ jẹ́jẹ́ ipò ọba iṣẹ́ ipò àwọn abọ̀rìṣà ọmọ ọba ní máa jọba requirement ọba láti jọba òun ni kéèyàn jẹ́ ọmọ ọba wọn èsì ìbéèrè bóyá abọ̀rìṣà ni ọ́ so ẹ fi àwọn ọba lẹ̀ ẹ̀yin abọ̀rìṣà ẹ fi wọ́n lẹ̀ ní tí wọ́n bá wù wọ́n ẹ̀sìn tó bá wù wọ́n kí wọ́n ṣe àwọn àfáà ló níṣẹ́ láti lọ sọ fún àbí láti lọ sọ fọ́ba pé orúkọ tó ń jẹ́ orúkọ Ọlọ́run ni yípo ń bẹ̀ tí ó bá sì ti yípo ń bẹ̀ kìí ṣe pé wọ́n gbádàlé lọ́rùn wọ́n kàn sọ fún ni wọ́n advice ẹ̀ ní ẹ advice wọn ẹ bá ń sọ̀rọ̀ tí wọn bá ti wá gbọ́ nítorí tó bá sọ fún ọ jẹ́nu ìyá rẹ̀ ẹ̀yin àfáà tó bá ti sọ fún ọba wípé ìwọ ló ń rólé fọ́lọ́run orúkọ Ọlọ́run ló ń jẹ́ dúró ti Ọlọ́run nìkan má bá wọn sọdún ẹ̀rù ní máa bá wọn ẹwò ní èmi nígbà mo ti sọ fún gbogbo àwọn eléégún wo eégún pọ́n wo kò sẹ́ni tó léégún tó eégún wà ní gbogbo Ọ̀ṣun state ẹ̀rù èèyàn bà mí mo sì sọ fáwọn eléégún wo láti gbogbo ọdún yìí máa tún máa bá wọn ṣe kán lè bá àyípadà mo kọ́ ní kí wọ́n tún aṣọ wọn kí wọ́n tún fọ̀ má lu ẹ̀kú baba ńlá rẹ̀ mọ́ ìwọ náà sí ẹ̀kú tiẹ̀ wọ́n ṣe mo yá mo tún ní ẹ má jà máa lo àdá àti bó lèmi ó ṣe máa rí pé wọ́n ń nara wọn pàṣán tí wọ́n sì ń sádà tí wọ́n á ní mò ń promote culture mo ń promote culture mo ń promote violence tí n bá ń promote ṣé ìgbà iléyá sí mádà àti ọ̀rẹ́ ni ṣé ń gba kérésì sí mádà àtọ̀rẹ́ lọ́wọ́ eégún entertainment ẹjá entertain ara wa kí ló dé tẹ́ fẹ́ dẹ́rù bà èèyàn kí ló dé tẹ́ fẹ́ yẹ káwọn ọmọ kéékèèké kí wọ́n lè máa dúró lẹ́gbẹ̀ẹ́ títì kí wọ́n sì máa wò ó bí wọ́n ṣe ń ṣe tán ti advance ẹ̀ ní Brazil kí wọ́n lọ wò bá ṣe ń ṣe ní Brazil àwọn èèyàn ọmọ kéékèèké everybody wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n sì máa wò ó kì í ṣe pé bóyá ìfàfà ìgbàgbà táwọn ọmọ wa máa sá nígbà eégún wo ta ní máa jẹ́ kọ́mọ rẹ̀ jáde àfọmọ tí ó bá sí lábẹ́ bàbá rẹ̀ mọ́lẹ́rì àwọn ọmọ tí ó gbọ́ràn nítorí ọ̀rọ̀ eégún wo ọ̀rọ̀ bíi nínara wọn sísá àdá tí wọ́n gbà lọ́dún yìí 160 ìní àdá ètò gbígbà nìyẹn kí ló dé tí ó yẹ pé àdá àti kíní lẹ́fẹ́ fi máa ṣe eégún mo bá wọn ṣe ìgbọ́ngbà mo ti ní wọn ọ̀gbọ́ mo ní lọ́dún yìí àti gbogbo yín o àti Sokoti o àti Kélébé àti Sokoti o kò sẹ́ni tí ó wà fìn bàbá yín ló ń bá yín sọ̀rọ̀ ẹ̀ sì gbọ́ ọmọ tí ó bá ti gbọ́ níbo ló jù sí tẹ́ ẹ̀ bá ti yí padà dandan lẹ́ yí padà léèta mú ì èmi ni ẹ̀ tí mẹ́ntí ń bá yín tà ọwà ń bí o dìgbí ńlá sì wà ẹ̀ ń bá lóògùn kọlọ̀ sáà mo ti sọ fún yín bẹ́ẹ̀ ẹni tí ó bá rí fídíò yìí mo ti sọ ọkọ ìyá mi Síkírá ni ìyá mi ń jẹ́ Kọ́láwọlé lé Adéyẹmí Àkànbí bàbá mi bẹ́ẹ̀ bá ní èròjà yín tó bá jẹ́ pé ní ò tí pé lè asùn bàbá mi ń jẹ́ ìyá mi ń jẹ́ Wúlé èmi ń jẹ́ Adéwálé Akórèdé
Olúṣẹ́gun Ókìmí Àlàmú ni, Abdulrasheed Àkànbí, àwọn ọkọ̀ mi nù. Ẹ mú lọ di gbogbo nǹkan tẹ́ ń ṣe, ẹ ṣàgùn sí mi. Ọba ṣàgùn sí ọmọ ẹ̀fà. Ṣé gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀? Ṣé gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ lẹ́nu ọba? Ṣé àwọn èèyàn dẹ̀ wà tó ń support ọba pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ṣá? Ṣé a rí ọba kọ̀ọ̀kan tó wà lẹ́yìn ẹ̀ ṣá? Kò lè sí àfẹn tó bá àfàwọn tó bá fẹ́ dàbí tirẹ̀ nìkan ló kù. Nígbà téèyàn bá ń sọ̀kò sọ́jà, nígbà téèyàn bá kọ̀dí síta tó ń tọ̀ sínú ilé, òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ń rí lẹ́nu ọba yìí. Àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yìí ò kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ lè àwọn eléyìí. Rọ́nàrọ́dọ̀ wọn ti pọ̀jù lẹ́nu. Alálẹ̀ Yorùbá, ẹ má sùn. Ẹni tó bá ti ṣe bátubàṣu, ẹ jẹ́ kí òun náà kó ṣẹ̀sín. Ẹ jẹ́ kó ṣẹ̀sín bíi ti ọba tó sọra ẹ̀dí ọba Ibukadnesari. Ẹ jẹ́ kó náà ṣẹ̀sín public náà. Ẹ ṣẹ́ kó ṣẹ̀sín àgbáyé. Ibi tọ́rọ̀ Olúwo máa padà já sí nìyẹn. Ó ti ń pọ̀ jù. Mo dẹ̀ wo títí kò dẹ̀ sọ́ba àkọ́kọ́ tó tiẹ̀ jáde. Tó rẹ ọba o. Tó Aláàfin Ọ̀yọ́, ọba Lámídì Adéyẹmí. Àwọn ò lè dákẹ́ máa wo nǹkan bẹ́lẹ̀ yìí. Ó ti wá ń pọ̀, it's too much. It's too much. It's too much. Ẹ̀gbọ́n tó ń jáde lẹ́nu ọba. Ẹ̀gbọ́n kan tó bá ń fọ̀ jáde lẹ́nu. Adẹ̀ ń karú ilé mọ́ ọba ilẹ̀ Yorùbá. Ṣé ọba lélẹ̀? Eléyìí ń ṣọba. Nígbà téèyàn bá ti ń fagbó, kí ni kò ní sọ jáde lẹ́nu? Kò sí ọmọbìnrin tó rẹwà nílẹ̀ Yorùbá mọ́, àfi kó lọ sọ́dọ̀ àwọn Fúlàní. Kò sárẹwà obìnrin nílẹ̀ Yorùbá. Kò sárẹwà obìnrin. Ó ní Ọlọ́run fẹ́ ṣàánú Fúlàní. Tẹ́ bá ṣèwádìí dáadáa, ẹ rí pé àwọn Lárúbáwá wọ́n ń fún àwọn eléyìí lówó. Wọ́n fún yín lówó kẹ́ máa fi ba ilẹ̀ yín jẹ́ nítorí owó. Ẹ ń ba ilẹ̀ jẹ́, ẹ ń ba ìran baba ńlá yín jẹ́. Ìrankíran làwọn eléyìí. Ìrankíran. Ọmọ àlè ti pọ̀jù nílẹ̀ wa. Ọmọ àlè ti pọ̀jù. Ẹ wo ẹ̀yin èèyàn mi, tó bá jẹ́ pé bó ṣe ń ṣe mí ni, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù. Mo kí wa lógún lọ́gbọ̀n. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe. Tẹ́ bá ń wò mí for the first time, please, I beg of you. Don't throw. Please subscribe to the YouTube channel. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni. Àkàlàmàgbò TV show. Ẹyẹ méjì ò kí ń jàṣà. Ànílá fún o. Yorùbá nation. A máa délẹ̀ lérí lágbára àṣẹ Elédùà. Ìkọ̀kan nínú wa ò ní yọ sọnù bí ọmọ wọ̀. Ìkọ̀kan ò ní yọ sọnù. A délẹ̀ lérí lágbára Ọlọ́run. Ẹ ṣeun gan. Ó dàbọ̀.